òṣèlú nìsín òṣèlú ẹlẹ́gbẹ́dé ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ló jẹ́ àwọn ọ̀jẹ̀lú ẹlòmíì nínú àwọn tí àjọjọ ń kéwì wọ́n á kéwì fún APC lónìí tó bá dé gbẹ́bẹ́jọ wọn ti lọ kéwì PDP wọ́n sáròwó gbà lọ́wọ́ wọn tó bá kéwì fún ẹgbẹ́ Awólọ́wọ̀ lónìí yóò dé ọ̀sẹ̀ tí mọ̀ wọ́n tún gbọ́n lẹ́gbẹ́ onílé ló jẹ́ ọmọ ìpèlú wọ́n ń du òkú olúwa àwọn bẹ́ẹ̀. bá ṣe ń kéwì fún UPN náà kéwì fún NRC. nígbàgbà Liberty Stadium ni wọ́n ti du òkú olúwa kéwì kan ọ̀pẹ̀lẹpẹ̀ dókítà Báyọ̀ Bánjọ tó mú onítọ̀hún wọnú ilẹ̀ lọ. ó ti kéwì fún ẹgbẹ́ Awólọ́wọ̀ tẹ́lẹ̀ ní wọ́n bá tún gbọ́ tó tún kéwì ní rẹ́kọ̀dù ẹgbẹ́ onílé. ó wá pè sí gbàgbà Liberty wọ́n ní kó wá kéwì ilẹ̀ bó ti sọ pé ẹgbẹ́ tèmi ó dìrò ó tún débí. wọ́n kàn ju ìgò ìfáàkà ìgò Ọlọ́run ló yọ ọjọ́ náà Dr. Báyọ̀ Bánjọ ló mú wọnú Liberty lọ. bàbá ṣe mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ rọra sọ yìí ògúlùntún ni ìdàrọ́ ní bàbá òkú. ẹ tó ju ìdàrọ́ tó ju òkúta kò tó ẹni tó ju ògúlùtù ọ̀sán ká lé yọ bàbá rẹ̀ yọ bá ya rẹ̀ yọ bá lé yóò gboko. ògúlùtù burú ju òkú lọ. tí wọ́n bá ju òkú ẹ̀kẹ́ náà ni yóò bá onítọ̀hún yóò ògúlùtù yóò bá ya rẹ̀ yóò bá yàwó rẹ̀ yóò bá ọ̀rọ̀ rẹ̀ yóò bá gbogbo yẹn lọ́jọ́ pé ògúlùtù ó burú ju òkú ọ̀rọ̀ lọ. mo ṣeun dé tó gbádùn. mo ń gbádùn. ẹ̀yin èèyàn fẹ́ ń gbádùn rédíò. Melody FM. Melody FM. Melody ọmọ wà ní ayé yín ni ìgbádùn ayé yín ọmọ níyọ̀ ọmọ lóyìn ládùn làábò yìí ẹ̀yìn yóò tọ́ yìí wò ló lè mà bó ti rí Melody ládùn làábò yìí ládùn làábò yìí ẹ̀yìn tó tọ́ yìí wò ló lè mà bó ti rí ládùn làábò yìí Melody FM ládùn làábò yìí. Bàbá kó tó di pé ẹ mọ̀ tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré rọ àwọn olólùfẹ́ wa tó ń gbọ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àgbàwábúra ní ìkànnì Melody 100.7 FM Ìbàdàn bàbá Túnbọ̀sún Ọládàpọ̀ bàbá ó padà sọ YouTube account wọn mo fẹ́ kẹ́ ẹ lọ bá mi follow subscribe sí YouTube account bàbá ení ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ ẹ gbé bàbá níyì kẹ́ ẹ lọ máa dánlóòdù àwọn iṣẹ́ bàbá tí ẹ ti miss ní ayé àtijọ́ bàbá ẹ bá mi dárúkọ YouTube account yín tó máa fi rí yín gangan ní YouTube tó máa fi rí àwọn iṣẹ́ yín bẹ̀. ẹ ṣeun tẹ́ bá ti dórí YouTube kẹ́ ẹ tẹ orúkọ mi síbẹ̀ kẹ́ wá pé akéwì pẹ̀lú ẹ̀ Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ akéwì Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ akéwì ẹ rí wa lórí YouTube ẹ tún rí mi bẹ́ẹ̀ nínú Instagram ẹ tún wà ní Facebook bó sì di nínú WhatsApp náà ẹ lè pàdé mi níbẹ̀. ó ṣe ń bàbá Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ akéwì àwọn èèyàn sì lè pè mí nọ́mbà tó fi pè mí yìí nọ́mbà màá fi síta tí ó bá ti tó àkókò màá kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ yín kí n tó fi síta náà. ẹ fi síta náà òfin láṣẹ. ọ̀dà bàbá ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ìbáṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àti olóyè Ifáyẹmí Ẹlẹ́bùúbọn Àràbálú Òṣogbo. ìbáṣepọ̀ tó dán mọ́rán ni wọ́n wà lára àwọn akéwì tí máa ń kéwì nínú ìjíǹjí akéwì tá a dá sílẹ̀ 1973 ní WNBS. Gbàtí mo sì ṣe olóòtú ètò Káàárọ̀ Oòjíire a máa mú àwọn náà wá bẹ̀ láti wá kéwì. Àwa méje la máa ń kéwì nínú ìjíǹjí akéwì. Adébáyọ̀ Fálétí ọ̀gá wa pátápátá sọ́dá ewì sí kẹ́sílẹ̀ nínú tẹlifíṣàn àti rédíò yóò kí lọ́jọ́ kan. Àlàbí Ògúndépò yóò kí lọ́jọ́ kan. Archbishop Ayọ̀ Ládìgbòlù ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ yóò kí lọ́jọ́ kan. Láńrewájú Adépọ̀jù yóò kí lọ́jọ́ kan. Ifáyẹmí Ẹlẹ́bùúbọn yóò kí lọ́jọ́ kan. Káyọ̀dé Àrẹ̀mú yóò kí lọ́jọ́ kan. èmi náà ó kí lọ́jọ́ kan ìgbà kan la wá mú àwọn bíi
àrígbádùn tó wẹ̀ sí àrígbádùn àwa mú wọbẹ̀. Bá a ti bá mú lọ́kọ̀ọ̀kan nù àjọṣepọ̀ wa ó dẹ́mọ́rán o èèyàn dáadáa ni kì í ṣe pé mo lọ síwájú rẹ̀ mo pé ẹ wá rí ẹ̀mí lọ́wọ́ kan bò wò rí o. Ìjọba òfin fi babaláwo tí tó jẹ́ èèyàn rẹ̀ ni tó dáńtọ́ ni olólùfẹ́ mi ni èmi náà sì fẹ́ràn rẹ̀ nípa yẹn ní ẹlẹ́bí ìgbọ̀n èèyàn dáadáa ni ó dá mi kíkẹ́ bá rí ó dà sá. àbọ̀lú àbọ̀yè bó ṣíṣe o. Bàbá. ẹ bá mi kí pé àbọ̀lú bọ̀yè bó ṣiṣẹ́ o tẹ́ ẹ bá rí o. Ó dà màá fi iṣẹ́ yín jẹ́ fún wọn. ẹ ṣe. Màá dọ́dọ̀ wọn ní ọ̀sẹ̀ méjì sísìn. Bàbá ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè ni pé àwọn orin tí ẹ ṣe káàdì ìjọgbọ́ káàdì ìjọlọ ibi ọlọ́mọ bá rè káàdì ìjọlọ tó bá yá a ó pè yín o. Bóyá ni wọ́n lò gbà tó ń ṣe kó mọ̀ rẹ báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n lò. Ọpẹ́ ni fún Olódùmarè. Bàbá kí ló bí. Ara àwọn tí wọ́n rí nínú YouTube yẹn o. Ọ̀fẹ́ ni wọ́n gbà ń bẹ̀. Ọ̀fẹ́ ni wọ́n máa gbà ń bẹ̀. Gbogbo orin wa pátá ló wà ń bẹ̀. Lọ́fẹ̀ẹ́ lẹ́sìn gbà ọ̀fẹ́. Wọ́n bá ti tẹ̀ sí YouTube gbogbo ẹ̀ lẹ́rìí ń bẹ̀ lọ́fẹ̀ẹ́. Bàbá kí ló bí káàdì ìjọgbọ́ ijó ọlọ́mọ kí ló bí ijó ọlọ́mọ. Nígbà tí àwa ń ṣe ètò lórí rédíò ẹ ń bá bímọ wọ́n fẹ́ ṣèkó mọ tó pé kẹ́ ẹ bó ń tẹ rẹ́kọ́ọ̀dù ọlọ́mọ ààrí kò sí ẹni tó ṣe rẹ́kọ́ọ̀dù awátàlà ni onífújì ni oní kò sí ẹni tó ṣe rẹ́kọ́ọ̀dù ọlọ́mọ kò sí ẹni tó ṣe rẹ́kọ́ọ̀dù onígbèyàwó kò sí ẹni tó ṣe rẹ́kọ́ọ̀dù oníṣìlé ọlọ́jọ́ bí òsì ìyẹn ló tì mí lẹ́yìn tí mo fi ń ṣe ìyẹn ló fún mi gbómi kẹ́kẹ́ tí mo fi ń ṣe rẹ́kọ́ọ̀dù ìgbéyàwó ìkómọ ìṣílé ọjọ́ òbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dìgbòlódì ìyá abájá tó tán mọ́ ará mi ìkétíkélé ayé tán. Mo rò pé níbi tí a ti ń sọ ayé ẹ̀kẹ́ ẹ̀dẹ̀ yẹn ojú àkọ́kọ́ ni asán nínú asán. Bẹ́ẹ̀ ni. Ojú kejì rẹ̀ ni ayé ẹ̀kẹ́ ẹ̀dẹ̀. Bí ayé ẹ̀kẹ́ ẹ̀dẹ̀ yẹn láti á mẹ́nu bà ìgbòlódì tí òjì á máa já tó tọ́ mọ́. Torí bẹ́ẹ̀ ni ìgbòlódì òjì á máa já tó tọ́ mọ́ òun ni ìbẹ̀rẹ̀ òdì kejì rẹ̀ lóòótọ́. Bàbá ó yẹ jẹ́ àpadà síbi iṣẹ́ tí ẹ̀ ń ṣe lẹ́yìn ìgbà tí ṣé àgbẹ̀ mo béèrè lọ́wọ́ yín pé mo wá yín dé ilé ìtajà yín tó wà ní Ìwó Road ẹlẹ́ẹ̀tì kó gbá wọlé torí pé àgbà ti ń dé àti pé. àti kó gbá wọlé èkínní tí a bá dàgbà àyógun ìjà mi. Èkejì ni wípé wọn àti ẹ̀ta rẹ́kọ̀dù mọ́ kò sí kásẹ̀tì mọ́ kò sí fídì mọ́ àwọn tó ń ra ìwé yẹn ò wọ́pọ̀ mọ́ bí ó bá ti pé a kó lọ sí sùkúù tàbí university bookshop. Nítorí náà a ti sinmi kúrò àti kó gbá wọlé kúrò ní gbogbo bíṣọ́ọ̀bù wa wà. Orin ògidì yẹn gan ni ìyàwó mi mójú tó báyìí òun lè ń mú owó wá fún wa. Àwọn èèyàn sì rà lọ́pọ̀lọpọ̀. A sì ti wá ní ìwé kan apá kan apá kejì apá kẹta tó jáde báyìí. Àwọn Yorùbá ní a kì í júbà àfi ògùn sínú rọ̀run téèyàn bá fi ògùn sínú lórí rọ̀run alákejì kò sí ẹni tí ó júbà rẹ̀. Yorùbá ní téèyàn bá ti lọ sógun tó ṣọdẹ tí ò lè ṣọdẹ mọ́ àgbàlagbà àṣegùn kì í sọ ní ìdà. Àgbà ìṣègùn oníṣègùn kì í sọ ní ìdà. Bàbá tó ti lọ sóko ọdẹ tí ò lè lọ oko ọdẹ mọ́ tí orí bá ń fọ́ ládùúgbò wọn ní ẹ máa lọ sọ́dọ̀ bàbá ọdẹ. Gbogbo ohun tó fi ń bá àlùjànnú jà tó fi ń bá ìyìn jà nínú oko tó fi ń bá ẹranko olóró jà ìyẹn ní ẹkùnrin tó fi ń rí wọn pa tó ń pe tó ń pẹ̀fọ̀. Gbogbo ẹ̀ ni ó wà lọ́wọ́ rẹ̀. Èyí tó bá fi lé àwọn ọmọ tàbí àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́wọ́ wọ́n fi máa júbà rẹ̀ nígbà tó bá lọ ni. Ènìyàn fi ń pòwe wípé bí a bá di ògbólógbò ọdẹ tán
àgbàlagbà ìṣègùn la máa ń dà lọ́ọ̀dẹ̀. Tá a bá di ògbólógbò ọdẹ tán, àgbàlagbà ìṣègùn oníṣègùn la máa ń dà lọ́ọ̀dẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé egbò tí àwọn bàbá ńlá wa fi ń ṣayé. Bàbá mi tó jẹ́ ọdẹ tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ sí lórí ìwé. Àwọn ìwé ìyá wa ń gbé jáde látà oyin ògidì bó ṣe jẹ́ awogba àrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àìrò tó ń ṣe wá nílẹ̀ Yorùbá. Wọ́n á pe gbogbo àwọn oníṣègùn káàkiri gbogbo ìpínlẹ̀. Bó lẹ̀ ṣe wo iná ọ̀run ní ìpínlẹ̀ Èkìtì o, bó lẹ̀ ṣe wo wárápá ní ìpínlẹ̀ Kwara o, bó lẹ̀ ṣe wo Ògbóòru ní ìpínlẹ̀ Oǹdó, gbogbo ẹ̀ láwá kójọ sínú ìwé awogba àrùn pẹ̀lú oyin ògidì. Láì jẹ́ pá ń sí gbẹ́rẹ́, láì jẹ́ pá pọ̀pọ̀ kí àwọn òyìnbó tó dé. Wọ́n ní ìwé apá kìíní, apá kejì, apá kẹta. Ó wọ́ gan o. 6,000 ó ní apá kẹta. 5,000 ní apá kejì. 2,000 ó ní alákọ̀ọ́kọ́. Gbogbo ẹ̀ ló ti wà ló ti tàbá ìyọ́sẹ̀ jáde ni. Kódà. Bàbá. Àwọn tá a fi jẹun ní ìsinmi rẹ̀. Kódà. Ẹ ti sọ nípa bí a ṣe lè rí àwọn àkálẹ̀ fọ́nrán yín tí a mọ̀ sí record, bá a ṣe lè rí wọn ní orí ẹ̀rọ ayélujára ní ìkànnì YouTube yín. Bàbá, àwọn ìwé yín wọ̀nyí, fún àpẹẹrẹ, ọ̀kan lára àwọn ìwé tí mi ò lè fi ẹnu ṣáta tó yẹ pé ọkàn mi pògbẹ rẹ̀ láti ìgbà pípẹ́, ó ní àwọn òwe tí ẹ kọ lórí òwe ilẹ̀ Yorùbá. Ẹgbẹ̀ta òwe H, ẹgbẹ̀ta òwe B. Mo ti ń wá àwọn ìwé yìí láti nǹkan bí ó ti lé ní 20 ọdún báyìí tẹ́ ẹ ti kọ àwọn ìwé wọ̀nyí tí mo ti máa ń gbọ́ nípa rẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ pé àti kékeré mo ti ń bá yín bọ̀ láti inú ẹ̀jẹ̀. Báwo ni. Gbogbo òwe mi ti ń tó bí 22 báyìí. 42. University bookshop la máa ń kó wọn lọ. A kó lọ sí University bookshop Ìbàdàn, Ifẹ̀, Èkó àti Kwara. A sì máa ń kó lọ àwọn ilé ìtàwé ńláńlá bíi Holy bookshop ni, bíi ti èyí tó wà lókè àdó yìí ni. Gbogbo àwọn bookshop ńláńlá yẹn la máa ń kó lọ. Ìgbà tá a wà ní ṣọ́ọ̀bù wa, wọ́n á rà ṣọ́ọ̀bù wa, ṣùgbọ́n ní ìsìn tí a sì ṣọ́ọ̀bù mọ́. Tó bá ti ń jáde, a máa kó lọ sí University bookshop tàbí èyí tó wà lókè àdó yìí ti ń jẹ́ ilé ìtàwé tó wà lókè àdó. Gbogbo àwọn ilé ìtàwé tó bá gbajúgbajà là máa kó lọ báyìí. Ẹ ṣe o, adúpẹ́ o. Bàbá, tẹ́ ẹ bá wọ ẹ̀yìn wò bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ ti lé ní ọmọ ọdún 82. Ẹ dàgbà jù báyìí lọ lágbára Ọlọ́run. Èmi náà bá ta ọ̀rẹ́ ní dàgbà àyà o. Àmín, àmín. Ṣùgbọ́n bàbá, tẹ́ ẹ bá bojú wẹ̀yìn, àwọn nǹkan wo lẹ́lẹ́ wò pé ká ní orí ọ̀fẹ́ bá wà ní, mi bá ṣe àtúnṣe lápá bí, ṣé ẹ lè sọ dákọ bíi mélòó kan fún wa ń bẹ̀? Ilé ayé yìí ogun lára jà ń bẹ̀. Ọlọ́run ọba ní jẹ́ kéèyàn jagun ṣẹ́gun. Mélòó àwọn tí a jọ kàwé ní primary tí wọ́n ti lọ. Mélòó àwọn tí a jọ kàwé secondary modern tí wọ́n ti lọ. Mélòó àwọn tí a jọ ṣe tíṣà tí wọ́n ti lọ. Mélòó àwọn tí a jọ wà ní WNTV, WNBS tí wọ́n ti lọ. Tí Ọlọ́run bá dáyàn sí, ó ní tó jẹ́ kó dá sí, ó ní iṣẹ́ tó fẹ́ kó ṣe. N ò kábàámọ̀ ìgbésí ayé mi. Ìwé mo kábàámọ̀ pé mo bá àwọn kan rìn, àwọn tí ò yẹ kí n bá rìn. Lọ́jọ́ pé kí n bá tó alẹ́ ayé wá, n ò ní bá rú wọn rìn. Torí àwọn míì, dípò kí wọ́n jẹ́ olùrànlọ́wọ́, alátakò ni ẹ máa ń jẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ Olúwa Ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá tó dá àlùyà sílẹ̀ ayé, tó fún ọ níṣẹ́ láti ṣe, tó fún ọ lágbára láti borí ogun, yóò fún ọ lágbára láti ṣiṣẹ́ náà láṣeyè. Kì í ṣe nínú àṣẹ tèmi tí kò ṣe agbára Olúwa Ọlọ́run Olódùmarè. Nítorí náà mi ò kábàámọ̀ ohunkóhun pé bá ṣe báyìí, mo ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó ń tì mí lẹ́yìn níbi gbogbo iṣẹ́ tí mò ń ṣe.
kọ́ńtì lẹ́yìn gbogbo ọ̀nà tí mò ń tọ̀ ṣé kí wá wípé gbogbo owó tí mo fi ń rọkọ̀ fún àwọn eléré kí wá tó mọ kábàámọ̀ bá máa fowó yẹn rọkọ̀ kọ́ bá máa fi owó ẹ̀kọ́lé kọ́ lẹ́yìn àkọ́lé ogún tó rọkọ̀ ọgbọ̀n ebi yóò wò náà ni lẹ́yìn bá fi ṣe sílẹ̀ àwọn yóò máa ròyìn tẹ́ ẹ bá lórí YouTube ẹ rí ibi tó dò láyé ti ń sọ gbogbo tó ti ń jẹ́wọ́ gbogbo nǹkan tí mo ṣe fóun ìyẹn náà ti tó mi ní ìsìn tí ń bá símọ́ láyé lónìí báyìí wọ́n mọ̀ dúpẹ́ pé Olódùmarè mo dúpẹ́ o tálẹ́ǹtì tàbí ẹyẹ di tálẹ́ǹtì tí wọ́n fẹ́ fi rẹ́kọ̀dù ní àjẹ́ ọlọ́mọ àjẹ́ tálẹ́ǹtì yìí ní àjẹ́ ẹ̀. Olúwa Olódùmarè ó fún mi ní tálẹ́ǹtì 5 mo ti jèrè 5 Olúwa mo dúpẹ́ o tí ń bá sí láyé náà báyìí ń gbọ́ lọ fẹ́ dà ọlọ́dẹ ẹlẹ́dàá mi pé ọlẹ́dàá mo dúpẹ́ o tálẹ́ǹtì 5 tó fún mi mo fi jèrè 5 nílé lóko lódò lẹ́yìn odi láàrin ẹbí láàrin àwọn atájọ kẹ́kọ̀ọ́ láàrin ìlú mi láàrin orílẹ̀-èdè mi láàrin àwọn tájọ ṣiṣẹ́ ní gbogbo ibi tí wọ́n ti mọ̀ mí ó fún mi tálẹ́ǹtì 5 mo sì fi tálẹ́ǹtì náà jèrè 5 olú Ọlọ́run Olódùmarè mo dúpẹ́ o mo kábàámọ̀ lé ayé mi tí ó tó kọ orí yẹn kan lẹ́ẹ̀kan sí orin ní Adédòkun iṣẹ́ tó lùgbàlà rán mi àjẹyè ìlú jẹ́ iṣẹ́ tó lùgbàlà rán mi àjẹyè ni mo jẹ́ mi ò kábàámọ̀ o dúpẹ́ o. ẹ ṣeun bàbá ẹ kú àlejò mi látàárọ̀ ṣùgbọ́n ìbéèrè mi ó kù méjì tí mo fi pamọ́ sí ọwọ́ ẹ̀yìn ṣùgbọ́n mo fẹ́ béèrè lè bàbá tí ẹ bá wò ó ìjọ wo ọ̀kan torí pé kí ni ó pọ̀ lára àwọn ọjọ́ tínú yín dùn jù láyé tẹ́ni mi lè gbàgbé ọjọ́ mi lè gbàgbé ní dáadáa láyé ṣé ẹ lè bá wa sọ ẹyọ kan àbí méjì nínú ẹ̀. ẹyọ kan ibi yẹ kí n sọ méjì ìwọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní St. Luke's wọ́n wá ní ìwé tí ìwọ kọ àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ wá fi ṣeré àwọn èèyàn wá ń wéré náà kẹ̀tíkẹ̀tí wọ́n fowó wọlé wọ́n wá gbé owó fún ọ pé ìwọ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ṣẹ́ tíṣà bó lọ kọ́ ìjọ náà ní bí òun bẹ̀rẹ̀ sí gbé jù lọ. ẹlẹ́ẹ̀kejì ni ìjọ tí a kó iléeṣẹ́ Ọlátúbọ̀sún Records jáde ọjọ́ 7 nínú oṣù 7 ọdún 1977 gbogbo ọba aláyé ilẹ̀ Yorùbá pátá ló pé jíjọ síbẹ̀ Olúbàdàn ọba Adéyẹmọ Ọ̀pẹ́yìndé wà bẹ̀ Aláàfin Ọ̀yọ́ wá Èrèjìgbò ọba Arówọnú Ọláoyèsọ́sìn wá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wá Àwùjalẹ̀ ránṣẹ́ wá Ọọ̀ni Ilé Ifẹ̀ rán Ọ̀dọ́ọlé Atọ́baṣe wá Alákẹ́ Ẹ̀gbá gbogbo ọba ilẹ̀ Yorùbá ló wá fẹ́ wá ń kọrin fún mi ẹ mọ̀mọ̀ jẹ́ ọ̀sọ̀nù ẹ mọ̀mọ̀ jẹ́ ọ̀sọ̀nù àti ìlú àtòrí wa ẹ mọ̀mọ̀ jẹ́ ọ̀sọ̀nù o ọjọ́ náà nínú mi dùn jùlọ ọjọ́ náà mo fi ṣẹ́ ìjọba sílẹ̀ ọjọ́ náà ni gbogbo lọ́balọ́ba tí wọ́n péjú jọ sí Premier Hotel nílùú Ìbàdàn tí wọ́n sì fàdúrà sí mi tí wọ́n ṣàṣeyege ọjọ́ 7 oṣù 7 ọdún 1977 ọjọ́ tí inú mi tó dùn jùlọ nìyẹn. Bàbá tábà wá ní ká wá wò ó gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa ṣe máa ń sọ wípé bó ti wù kí oòrùn mú tó sánmọ̀ dúdú kò ní í ṣaláì wà. sánmọ̀ dúdú pọ̀ rẹpẹtẹ ẹ jẹ́ kí n tó sọ ìkan tàbí méjì Ọlọ́run ní jẹ́ o mú ilé ti ìkà. Àmín àmín. Ìkà ò ní pàgọ́ tì ọ́. Àmín. O ò ní tẹ aṣọ ìkà mọ́lẹ̀. Àmín. Tó o bá nínú ire tó olóríire Ọlọ́run jẹ́ orẹ́ ni ire bá gbélé o. Àmín àmín. Ó ń pẹ́ láyé ojú rẹ ò ní rí bi ọ̀kẹ́ lólúwa rẹ̀ fọwọ́ mú o. Ọlọ́run má jẹ́ kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa bẹ́lódìlẹ̀ ayé yín àmọ́ rí o ní rí bi o. Àmín. Ń wakọ̀ ọlọ́jọ́ kan lẹ́nìkan bá pè mí tó bá sọ pé ọmọ mi àbí kẹ́yìn mi tó ti wà ní ọkọ tó gbé ọdún 21 pé ó ṣaláìsí. Sẹ́nu fóònù ló ti yẹ kẹ́ ẹ wá sọ fún mi. Mo fẹ́ẹ̀ fi ọkọ̀ gbá igi. Bí ẹ̀rù kú kéde náà tó kókò di méjì. Sọ́mọ̀
ṣé inú fóònù ló yẹ tọ́mọ èèyàn bá kú ṣé inú fóònù náà ti túfọ̀. wọ́n tẹ̀ máa ń tàyàn délé àbí tàyàn fóònù bí ó bá wà bọ́ síbi tó pamọ́. fóònù lè wá sọ́dọ̀ mi ṣé bọ́ọ̀lù lọ sọ́dọ̀ àwọn àbúrò mi ọkùnrin àbúrò ọkùnrin àwọn ní ọ̀wà àdọ́gbọ́n wá sọ́dọ̀ mi pé ìtọ́sẹ̀lẹ̀ ní ọmọ Yorùbá ni wá. ṣùgbọ́n ìran ibi tí mo ti fẹ́yàwó ìran kíran nìran wọn tó gé káfọ̀ bẹ́bọ bẹ̀rù. ọ̀nà kejì ni pé ilé tí mo ní ọkọ náà tí etí yẹn ó wá dijọ́ kan àlejò kan wá mi wá wọ́n á sì àlejò yẹn sọ́nà mo lè gbàgbé àlejò yẹn láéláé. ìgbà tí wọ́n èdè ìjì ńlá jà ó gbé ilé náà lọ. ibi tí bàbá mi máa ń sùn sí ọjọ́ náà wípé tí bàbá jẹ́ pé wọ́n ti lọ sóko búlọ́ọ̀kì ìbákà pa wọ́n sórí bẹ́ẹ̀dì nílẹ̀ ni. bí mo ṣe ń bọ̀ báyìí mo kàn bú ẹ̀rín ni pé ẹ̀rín tí mo rí ni wípé ẹni òjò pa tí Ṣàngó ọ̀pá kò mọ àdúpẹ́ tó bá ṣèyàn ló ṣe léyìí ojú ti onítọ̀hún torí ó fẹ́ kí ẹni tó rán àrá tó rán ìjì wá ó fẹ́ kí ilé yẹn wó pa gbogbo ẹni tó wà nù ilé ni ṣùgbọ́n àwọn ọmọ tó wà nù ilé ń jẹ àwọn ń ṣàyẹ̀yẹ́ òjò tẹ́lẹ̀sẹ̀ rọ̀ tó ń ṣẹ́yìn wọ́n ń ṣàyẹ̀yẹ́ láàrin ìta tó ẹ̀pá ẹnìkankan lára ikú tó fẹ́ sí ní tó fẹ́ bẹ́ni lórí ó wá sí ilé fìlà ṣùgbọ́n ọjọ́ méjèèjì yẹn ni ìlè gbàgbé láíláí ọ̀pọ̀lọpọ̀ ló wà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ni mélòdì ní ọmọ wà ní ayé yín o ojú yín ò ní rí bí o ìwọ̀n tẹ́yìn bá ti pẹ́ láyé ojú rẹ̀ ọmọ rí bí náà ni ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí bí ìkẹ́ lólúwa rẹ̀ fọwọ́ mú o ẹjẹ́ ọ̀bá pẹ́ láyé lójú rẹ̀ ò ní rí bí o ojú ò ní rí ọ̀pọ̀lọpọ̀ bí ṣùgbọ́n Ọlọ́run ṣẹ́gun fún mi lọ́jọ́ kí wá di àgbàlagbà ohun pìtàn èmi ni mo dàgbò pìtàn tí lóun pìtàn fún Délé ọmọ Adébísí yìí nínú rédíò mélòdì yìí Ọlọ́run fi mélòdì sáyé gbogbo yín o. Àmín àmín. Ẹ ṣé o mo dúpẹ́ o. Yes sir. Mo dúpẹ́. Bàbá mo dúpẹ́. ìbéèrè tí mo ní méjì ń ẹ jẹ́ mú àkọ́kọ́ wá ń bẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ni pé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ti ìlú Ilé-Ifẹ̀. tó ìbáṣepọ̀ tó lóòrìn ni o ọba tó ń ṣe mí lóore ni o sórí ilé bàbá rẹ̀ èmi bàbá rẹ̀ àjọ ṣiṣẹ́ ní WNTV WNBS bàbá rẹ̀ gbà nídìí ẹ̀rọ tí àwọn tí wọ́n wà níṣẹ́ ẹ̀rọ tí wọ́n máa gbóhùn wá sáfẹ́fẹ́ ní èrò òdílé mẹ́rin tí àwọn lọ ní Àkóbọ̀ níbi tí mo kọ́lé sí yẹn àwọn ọmọ wípé ọba lọ́la la rí ọba lọ́la ó wá fún ọmọ tèmi lóyún ọmọ mi kejì ọmọ obìnrin tó jẹ́ àkọ́bí obìnrin ó fún lóyún ọmọ yẹn ń ṣiṣẹ́ ó ń lọ sílé ẹ̀kọ́ ní College of Education Ọ̀yọ́ St. Andrews ó wà níbẹ̀ lọ́dún 1993 sí 1995 tó mọ̀ wípé rọ́pò Ògúnwùsì tó jẹ́ bàbá rọ́pò Ògúnwùsì Olúrọ́pò ìyẹn dáadáa ni òun lọ̀rẹ́ tó rẹ̀ torí pé àjọ ṣiṣẹ́ ní WNTV WNBS òun lọ̀rẹ́ ní tímọ́tímọ́ jù lọ ní gbogbo Àkóbọ̀ yẹn. ọba àtijọ́ kan ní òun àtìyàwó rẹ̀ wúrà Ọlọ́run fọ̀rún fẹ̀ wọ́n bá wá gẹ́ ní ọmọ tàwọn mọ̀ fún ọmọ mi lóyún o èrò kò bẹ́ẹ̀lẹ̀ aṣẹ́wó nù nǹkan ní ebi méjì kí ní ó bí mi ọmọ ọ̀rẹ́ mi fọ́ ọfún ọmọ mi lóyún wọ́n dá ká mọ́ ìgbọ́rì lẹ́sìn máréjì o ìyẹn là ń lò lọ́wọ́ o ọdẹ̀fẹ̀ kejì rẹ̀ ní bá mi ó ní Adéyẹyè ìyẹn kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà wọ́n lọ́mọ̀ ti sáré o ráwò láti ọjọ́ kẹta o kí ló dé ó bẹ́ẹ̀ sọ pé afẹ́ fi tipátipá ti ọmọlára mọ́ àwọn lọ́rùn ọmọlára lọ́mọ mi jẹ́ lára túbọ̀ sí ọmọlára ọlá túbọ̀ sí kí ló ṣe ìyẹn bá ló ṣe báyìí ní ibi tó wà lọ́yọ̀ọ́ lèmi àti ìyá rẹ̀ àti àbúrò rẹ̀ Ọlá túbọ̀ sí ọba gbéra lọ́ba di Ọ̀yọ́ o ọ̀rẹ́ mi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn lọ́rùn ẹni tó bá wà ní College of Education yẹn ní 1993 94 95 ní ọmọ tí mò ń wí ọmọbìnrin ọ̀hún fẹ́ bà orúkọ mi jẹ́ lọ́hùn-ún nígbà náà ṣùgbọ́n Ọlọ́run ọ̀jẹ́ ó ní ìbájẹ́ olórí láàfin Ọ̀ọ̀nìrìṣà báyìí lọ́rọ̀ ló bí ọmọ rẹ̀ àkọ́bí Adéọlá Ògúnwùsì ṣùgbọ́n nítorí aṣègbèsè tó ṣe ní Ọ̀yọ́ nígbà yẹn
ní òjò lè ṣe lórí Ọ̀ọ̀nìrìṣà bàbá rẹ̀ rọ́pò Ògúnwùsì wọ́n sì jẹ́ èèyàn dáadáa sí mi. Bí àbàwọ́n kan bá fẹ́ ń bá àwọn méjèèjì yẹn agbára Ọlọ́run wọ́n wù wọ́n kúrò ní bí wọ́n iṣẹ́ ní ibi wọ́n iṣẹ́ ní ìkà èèyàn gidi ni wọ́n. Ọ̀ọ̀nìrìṣà Ọlọ́run jẹ́ kó pẹ́ lórí oyè yóò pẹ́ pípẹ́ tí í pẹ́ yóò dàgbàlagbà bí aráàgbà nù. Bàbá rẹ̀ rọ́pò Ògúnwùsì oní ògbó gbogbo olúgbòmí ó ti gbó ó wà ń bẹ̀ láàfin. Ẹni tó ṣe aṣebọ́ṣe òun ni ò lè yọjú sí gbangba mọ́ òun ló kù ọmọ àlè tó fẹ́ borúkọ bàbá rẹ̀ jẹ́ òun lójú tì báyìí òun ni ò lè bóde tó tilẹ̀kùn mọ́ rí. Wo yá fọ̀bẹ bọbẹ̀ Ọ̀ọ̀nìrìṣà ọba dáadáa ni ìbàdí àná rẹ̀ báyìí ọmọ mi tó ṣe aṣemọ́ṣe ẹ bá lọ kọ́lẹ́ẹ̀jì jẹ ní 1993 1994 1995 yóò mọ orúkọ tí wọ́n fún ọmọ mi lọ́hùn-ún bóyá fún orúkọ mi ṣe ni bóyá bàjẹ́ ni ara rẹ̀ ló sì wàá bàjẹ́ kò bá èmi jẹ́ wo yáfọ̀ bẹ́ bọ́bẹ̀. Ìwé ló tún kù ló béèrè rẹ o torí. Ó sì ń ṣe mí bíi ká má parí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣùgbọ́n ó tún kù nìkan ró. O ṣe. A tún padà wá náà ni ṣùgbọ́n bàbá kí tó béèrè ìbéèrè ẹyọ kan tí mo fẹ́ fi gbẹ̀yìn rẹ̀ bàbá fagagbága kan wà tí mo máa ń ṣe fún àwọn àgbàlagbà pàápàá jùlọ àwọn àgbàlagbà tó bá jẹ́ pé ọ̀rọ̀ àṣà àti ṣe ilẹ̀ káàrọ̀ òjíire ó jẹ yín lógún tẹ̀ ń ṣe ìgbélárugẹ rẹ̀. ìyìn kì í sọ fún wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n òjijì mo máa ń sọ mo sì mọ̀ pé kò lè bá rú yín lójijì. òun náà ni ìfagagbága ilé tí mo pè ní ṣóláyà kí ló wà nínú ṣóláyà ojú pé bàbá ní ṣíṣẹ̀ ń tẹ̀lé mo fẹ́ kẹ́ ẹ bá wa pa òwe tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú a b d a àti ẹ. a b d a àti ẹ. bẹ́ẹ̀ ni tó bá sì jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a b d a àti ẹ. a àǹdíwọ̀ òṣèré wí lẹ́jọ́ ìjà alára ọ̀sán bọ̀rọ̀bọ̀rọ̀ bí ilé bá san bí ọ̀sán àwọ̀làwò bí dídùn lódùn là ń bọ̀ rẹ̀ jẹ̀fọ́ ilé oge tó ge jẹ ìwé kẹ́mẹ́rà ọ̀bẹ ìṣúrú ohun tí ọ̀bá yìí kì í wọ́bẹ ẹ̀yìnkùlé lọ̀tá wà nínú ilé la ṣe lè gbé igogoro má gún mi lójú àtòkèrè là á kí kébù sí ẹ̀ owó ló tún kú o. Ẹ ṣé bàbá. Ó kú àbọ̀tán. Kódà èyí tẹ́ fún wa yìí náà kódà mo fẹ́ mọ́ gbọ́ èékánná lọ́bẹ èṣúrú ọ̀rọ̀ tí ò bá yí òwò bẹ ìyìn gbọ́ rí. Ní tí ọba yí ìwọ́ bẹ èékánná la fi gé òṣùrú. Èékánná la fi wọ́ bẹ ní tí ọba yí ìwọ́ bẹ. Lẹ́ Délé ọmọ Adébísí. Yes sir. Ọmọ Ìbàdàn ni ọ́. Bẹ́ẹ̀ ni sà. Mo agboolé yín. Èmi ni agboolé wa ní ìlú Ìbàdàn lálùpọ̀ ni ṣùgbọ́n ní àwọn baba ńlá wa wọ́n ṣẹ̀ wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti ṣẹ̀ wá sí lálùpọ̀. Láti ìlú Òwu. Ọ̀ṣun láti ìlú kan tí a ń pè ní Ìkọ̀tún eléyìí tó tún wà ní tó a ní ń ṣe pẹ̀lú Ìkọ̀tún tí ń bẹ ní ìpínlẹ̀ Kwara. Olùkọ̀tún gẹ̀gẹ́ àtìlẹ́kọ̀ rogun Ìkọ̀tún tó gorí oyè tó ń bẹ lórí ẹṣin. Wọ́n ní oríkì tó àwọn Ìkọ̀tún ní oríkì tó gbọ̀ngbọ́n. Ẹ pẹ̀lẹ́ yóò dà fún ọ. Mo ní kí n ṣàdúrà fún ọ wípé ṣé ẹ ti ń lọ lẹ́nu. Yóò dà fún ọ. Àmín. Ó wá kù béèrè kan tí mo fẹ́ fi gbẹ̀yìn sà. Mo gbọ́. Ìbéèrè tí mo fẹ́ fi gbẹ̀yìn ni pé bàbá. Mo gbọ́. Ẹnìkan sọ̀rọ̀ kan mi ì fara mọ́ mi ì sì gbà ṣùgbọ́n mo ní màá béèrè lọ́wọ́ yín ọ̀rọ̀ tí mo sì ń sọ yìí mo gbọ́njú bá ọ̀rọ̀ yìí ni ní nǹkan bíi 30 ọdún ó lé ní 4 sẹ́yìn 34 years ago ó náà sọ̀rọ̀ yẹn wọ́n ní pé kódà ẹni tó sọ̀rọ̀ yẹn fún mi sì wà
ó sì tún mẹ́nu lọ́rọ̀ yẹn ní nǹkan bíi ọdún 4 sẹ́yìn. Wọ́n ní pé ẹ̀yin àti bàbá akéwì kejì wọ́n ní ìjà yín, wọ́n ní pé kódà pé ìjà yẹn ò parí tí bàbá Láńrewájú Adépọ̀jù tí wọ́n fi jáde láyé. Wọ́n ní pé ó ní láti jẹ́ pé nǹkan kan míì ó wà tó dájà yín lẹ̀ yàtọ̀ sí pé ọ̀rọ̀ bàbá Odòláyé Àrẹ̀mú pó ní míì tó díjà yín. Mo wá ní bàbá Ọlánrewájú Ọlátúnbọ̀sún tí mo mọ̀, mo ní bàbá mọ́ ń wà àlàáfíà dípò kí bàbá mọ́ bá àyàn jà pé bí Yusuf Ọlátúnjí tí wọ́n máa ń bájà tí ẹ̀ bá àyàn jà ni. Yorùbá ní àjùwọ̀n kò ṣeé wí lẹ́jọ́. Ìjà lára ò tán bọ̀rọ̀. Ìjà ìríra èyí tó ń lẹ̀bọ̀rọ̀. Ìjà ni wọ́n lè parí. Dúkùú kò ṣeé parí. Ní ẹ bá ní ẹrọjọ́ láàrin onígẹ̀gẹ̀ àti asùpá, ní mọ̀ tó díjà wọn lẹ̀. Nígbà tí obìnrin tó bá ń dìkúùkù tó ń gbé sọ́nà ìsàlẹ̀ tó ń dìkúùkù sọmọ pé ó ń bá asùpá wí nù. Bẹ̀yìn fún wọn kúkù lábẹ́ o. Irọ́ ó ń sọ pé bí abẹ́ rẹ̀ ti rí dúńgbẹ́ rèé. Ìkúùkù méjèèjì. Tọ́bẹ́ tí obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ sí asùpá, ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ ní mọ tó fà á. Àwọn òròbìyà ń dára ni. Pásọ̀pá tó bá bọ́ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ tó gbá létí, kí ló ṣe kò sọ̀rọ̀ kò wí kẹ̀kẹ́ kí ló dé? Nítorí pé ìdúkù nù. Tàbí ọkọ ìyàwó ó di ìkúùkù méjì, ó gbé sókè báyìí, ó gbé sọ́nà bí ọrùn rẹ̀. Ìyàwó onígẹ̀gẹ̀ ló ń bá wíwùn. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀rẹ̀ sí rí náà kẹ́kẹ́. Onígẹ̀gẹ̀ sì takuru mọ́ ọkọ rẹ̀ ó fà láṣọ ya. Kí ló ṣe kò wí nǹkankan? Ó ló ń bú un. Bó ló ṣe bú ọkọ sọ̀rọ̀? Níṣẹ́ pè ní dúkù nù. Ìjà rẹ̀ lè parí kí ló fàjà. Dúkù wo ṣe é parí? Ìjà ríra pé èmi. Àwọn nǹkan tí ó jẹ́ èdè àìyedè láàrin èmi rẹ̀ ó pọ̀. Nínú ẹgbẹ́ Alébíoṣù tí Adébáyọ̀ Fálétí dá sílẹ̀. Tí ó bá bèèrè lọ gbogbo àwọn tó wà ní ẹgbẹ́ Alébíoṣù yẹn, wọ́n sọ pé Lánrè Adépọ̀jù ló dàrú. Èyí ni. Ìgbà tí ló ṣèdánwò láti bọ́ sí WNTV WNDS. Òun náà ṣèdánwò ọ̀fẹ́ bọ́ síbẹ̀. Wọ́n á mú nítorí pé kò ka ìwé tí èmi kà. Tàbí dúkù rí yẹn. Bẹ́ẹ̀ni. Ìjà ni ìlé tán. Yóò níyàn sínú. Ìgbà tó fẹ́ dá ẹgbẹ́ akéwì sílẹ̀. Adébáyọ̀ Fálétí ni gẹ́gẹ́ bí àṣà Yorùbá ọ̀dọ̀ àgbà ńlá bọ́bẹ̀. Adébáyọ̀ Fálétí ni ọ̀gá gbogbo wa nídìí èyí kíké. Níṣẹ́ ló yẹ ká lọ sọ́dọ̀ rẹ̀ ká jọ pàmọ̀pọ̀ bóò láti dá alẹ́ ká mọ̀ pé òun wá sọ wípé kí wọ́n máa wá sílé òun. Bóò ni tiẹ̀ ti jẹ́? Sáàsì lọ áńdé rẹ̀ wá ṣèpàdé ẹgbẹ́ akéwì. Níṣẹ́ táà lọ ọ̀dọ̀ ọba Adébáyọ̀ Fálétí tó jẹ́ àgbà gbogbo wa. Ó wá dé ẹgbẹ́ akéwì yẹn sílẹ̀. Wọ́n á ṣòfin ní ẹgbẹ́ wọn wípé ẹgbẹ́ bá ti ń kéwì gbangba tí ìbá ti sọ̀dọ̀ ẹgbẹ́ àwọn kí wọ́n máa gbá létí wọ́n máa gba ìwé lọ́wọ́ rẹ̀. Èmi wá gbọ́ bẹ́ẹ̀. Ibikíbi tẹ́mi ó ti wá kéwì ọlọ́pàá ti tẹ̀lé mi. Tí a bá rí ẹ tó tó ní ẹgbẹ́ wọn kó wá pàdé mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe àfẹnujẹ́wọ́ wípé lágbájá ló ní káwọn ọmọ wa bá yín. Ẹ̀yin èsè wá bá mi bí má ti kéwì lọ́wọ́. Èmi tó ti ń gbọ́ báyìí tó dáa pé ìdúkù ní ẹ̀. Òun tọ́bá kí ẹgbẹ́ onílé lónìí yóò kí ajé Awólọ́wọ̀ lọ́la. Ó sì lé rí rẹ́kọ̀dù tèmi tí mo ti ń kí ẹgbẹ́ olóṣèlú kankan. Sọ̀rọ̀ tó dúkù ní ẹ̀. Ọ̀nà tí ọ̀bá tèmi mu. Tọ́bá sì wo gbogbo rẹ́kọ̀dù mi látòkè délẹ̀, ó lè rí ibi tí mo ti ń kí èèyàn. Àfi tí mo lè kí n dárò Awólọ́wọ̀, kí n dárò Murtala Muhammed. Gbogbo àwọn tí wọ́n ti ṣeré fún wa nílẹ̀ Yorùbá kí ìgbésí ayé wọn lè jẹ́ àwòkọ́ṣe fún àwọn tá a wà láyé. Ṣùgbọ́n kí ẹ tó wà láàyè olówó ayé kò sí olówó ayé tí Adépọ̀jù òkìtán. Sọ̀rọ̀ pé ọ̀dọ̀ tí ọ̀bá tèmi mu.
ṣóṣó méjì ni kò gbọdọ̀ fojú rejú kò lè fojú òun ẹnìkan gbéra ní bẹ́yẹrúkà nìbàdàn ó lóun lọ sí Amẹ́ríkà ó gba bẹ́yẹrúkà ṣùgbọ́n wọ́n èṣe kan náà ẹnìkan gbéra láti Ìbàdàn ó ń lọ sí Aranamoda ẹni tó ń lọ sí Amẹ́ríkà yóò gba bísà ẹni tó lọ sí Amẹ́ríkà bẹ́yẹrúkà Ìbàdàn yóò kẹ̀wọ́ bọ́ọ̀lẹ̀ kájà ní òde bẹ́ẹ̀ ọ̀nà wọn ò jọra wọn ìṣepé ìgbà ọ̀nà wa ò bára wa mu kò papọ̀ ọ̀nà wa ò jọra wọn nítorí ní tó wá lé bẹ́ẹ̀ mùsùlùmí lòun kírísítẹ́nì lèmi gbogbo tẹ́mi kà nínú òwe tiwa pé tí wọ́n bá sọ́wọ́ tí wọ́n bá sọ̀rọ̀ fún ọwọ́ ọ̀tún mọ́jẹ̀kọ́wọ́ òsì ọmọ òun ni mò ń tẹ̀lé nínú òwe kírísítẹ́nì wa pé kí wọ́n máa fi owó mọ́ mi lórí lójú agbo nígbà tó gbé rẹ́kọ̀dù rẹ̀ jáde ó ní èmi ló ń bá wí yẹn o ó ní èmi kì í ṣakéwì tí ń bá owó bínú orí mi ò kọrin ẹlẹ́dàá mi ò ní jẹ́ kéwì ṣọ́ọ̀tì ṣùgbọ́n nígbà tó di mùsùlùmí tó ló ń di ajagunlá mùsùlùmí tọmọgbà kí ó fi owó mọ̀ lórí mú títí tó fi lọ bí àgbáre bọ́ ọba bí ò gba ojú ilé olóòótọ́ lọ bí àlọ tó bá ń bọ̀ ojú ibẹ̀ náà lọ́ọ́ gbàbọ̀. ọgbà àwọn olóṣèlú tó kì pátápátá nígbà tó kó sínú ìṣòro kò sí kankan tó ràn lọ́wọ́ wọ́n ń ṣe bó ti gbowó iṣẹ́ rẹ̀. tó bá ní ò gba ojú ilé olóòótọ́ lọ lálọ tó bá ń bọ̀ ó gbàbẹ̀ wá padà. ó kí gbogbo ajá kí gbogbo ẹran gbogbo olówó. Adébáyọ̀ Tálé tí pòwe kan tí ò lè gbàgbé. ó ní lọ́jọ́ tí olóògbé létí ń kóhun ìyá àgbà. irú aṣọ kí ló fi hun. Yíká Ayéfẹ́lẹ́ ní ìsìn ó ń kọrin ìgbàgbọ́ ń kí èèyàn ó ṣe gbogbo ẹ̀ ó sì lówó gbogbo iléeṣẹ́ tó dálẹ̀ tó lẹ́sàn-án bá káàkiri ilẹ̀ Yorùbá. Sọ̀rọ̀ pé a ní aṣọ tó fi hun. A rí aṣọ tí Ayéfẹ́lẹ́ Yíká Ayéfẹ́lẹ́ fi hun. Irú ẹ̀rọ àwọn ọ̀jọ̀gbọ́n ń béèrè lọ́wọ́ ẹni tó wù pé níjọ́ tí ológìnì ẹ̀rọ ti fẹ́wu òkè olówó òkè dàrósà òkè igbá òkè àwo gbogbo olówó Ìbàdàn gbogbo olówó Èkó gbogbo olóṣèlú pátápátá gbogbo gómìnà gbogbo ààrẹ kí lọ wá fi ṣe. Kóòdì nà kí ti sorí tọ̀bọ̀ òṣòrí tó ra wá délé àwòdì tá a bá nílé àṣà. Kí la bá wálé gúnlógún tá a bá nílé àwòdì nílé àkàlà. Kí lọ wá délé àkàlà mọ̀gbà àkàlà bọ̀gbù tó wá délé gúnlógún. Ẹgbẹ́ tèmi òun tó jẹ́ ìdùnnú ayọ̀ tèmi iye ìwé tí mo ti ṣe ó dé méjì báyìí ní ogójì bí ìgbà tí láyé náà lè fò iye ìwé tí mo ti ṣe iye rẹ́kọ̀dì tí mo ti ṣe lọ́wọ́ yóò mọ ká tí wọ́n bá kú wọn ò ní kú tán wọn ò ní kú gbé. Ṣùgbọ́n ẹni bá ti gbówó fún lòun kì í káàkiri ní tóun fẹ́ ṣe nìyẹn ọ̀nà tóun gbà nìyẹn gbogbo wa là ń wówó ṣùgbọ́n ọ̀nà tóun gbà wà ń tiẹ̀ nìyẹn. Wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ akéwì tàjọ ń kéwì kò sẹ́kẹ̀kẹ́ nú ẹgbẹ́ rẹ̀ ń bẹ̀ o kò sí Àlàbí Ògúndépò ní ẹgbẹ́ akéwì Yorùbá kò sí Fáyẹmí Ẹlẹ́bùúbọn nínú akéwì Yorùbá kò sí Adébáyọ̀ Tálé nínú ẹgbẹ́ akéwì Yorùbá ẹwọ wa ni òun nìkan náà lọ́jọ́ ìràwọ̀ tí ń bẹ ń bẹ̀ ní gbogbo iléeṣẹ́ tó sì dá sílẹ̀ kò sí ẹgbẹ́ tó gbé rí ń bẹ̀ níbi tí èmi bá ti ń dákọ̀ àyẹ̀yẹ ní àtúkọ̀ wá gbowó lé tí wọ́n ń dákọ̀ Ògúndáre Sànyẹ̀mú tí wọ́n ń dákọ̀ Yẹ̀túndé Àjàó tí wọ́n ń dákọ̀ Ìdìláyé Àrẹ̀mú tí wọ́n ń dákọ̀ gbogbo àwọn olóríire Àlàbí Ògúndépò tí wọ́n ń dákọ̀ Fáyẹmí Ẹlẹ́bùúbọn ta ni òun lè dárúkọ nílé iṣẹ́ rẹ̀ lọ́dálẹ̀ tó sì kejì rẹ̀ ní kí kálukú lé ẹ̀tọ̀ọ̀tọ̀ ní oṣù kòwé fún ọ pé ìjà là á parí àrí parí dúkù yìí nígbà pé ìjà là á parí tó wáyé pé àgbàyàwó ara wa di wọ́n pè wá jókòó àwọn àgbààgbà Ìbàdàn wọ́n pè nígbà pé Ìbàdàn làwọn méjèèjì wọ́n pè àjókòó wọ́n sọ wípé bẹ́ẹ̀ ìyàwó tó gbàgbé o ìwọ ló jẹ̀bi ìwọ ló jàre ṣùgbọ́n dúkù wú ò ṣe é parí ẹ ò ní lẹ́jọ́ tó rò àńjù ò ṣe é rò lẹ́jọ́ pé èmi mo kọ́kọ́ gbàwó rẹ́kọ̀dù jáde túbọ̀ kẹ̀kẹ́ wá ṣe túbọ̀ sùn tó dán láti máa gbé rẹ́kọ̀dù jáde ó lè ro ìyẹn nú ẹjọ́ ìyẹn tẹ sọ̀rọ̀ ṣùgbọ́n
rẹ́kọ̀dù Látúbọ̀sún gbé rẹ́kọ̀dù gbéyàwó jáde ìkómọ kò kí ẹnì kẹ̀kẹ́ ń bẹ̀ gbogbo rẹ́kọ̀dù rẹ̀ pátápátá gbogbo ayé sì ń lò ó gbogbo wọn ń gbọ́ nú rédíò wọ́n ń gbọ́ lọ́tún wọ́n ń gbọ́ lọ́tún. Délé ọba Adébísí. Yes sir. Mo ní ẹgbẹ́ akéwì Yorùbá tí wọ́n dálẹ̀ ìgbà náà tí wọ́n fi ọ̀tẹ̀ dá sílẹ̀ tí òfin tàbí báyọ̀ Fálétí ṣe tí òfin ti Túbọ̀sún Ọlábàpọ̀ ṣe tí òfin ti Àlàbí Ògúndé tí òfin ti Ẹni Ẹlẹ́bùúbọn ṣe tí òfin ti Ayọ̀ Ládìgbòlù ṣe. Gbogbo àwọn akéwì wo ni wọ́n á gbọ́ láti bẹ̀ tí wọ́n á gbẹ̀yìn ẹgbẹ́ ọ̀nà ẹgbẹ́ tá a bá fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ náà ní kí wọ́n tó pa wọ́n pọ̀ ìkísí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ìkísí tó pa wọ́n pọ̀ náà ní ó tún wọn ká. Gbogbo àwọn tó ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ gbọ́ rẹ́kọ̀dù ilẹ̀ ń ṣe lẹ́yìn ayé láti ládé ìbò láti lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ gbúrò ẹ̀ mọ̀. Rẹ́kọ̀dù kápẹ́ńtà tó ti gbowó iṣẹ́ rẹ̀ fẹ́ẹ̀bẹ̀ tó ṣe rẹ́kọ̀dù. Mi mọ̀. Kápẹ́ńtà tó ti gbowó iṣẹ́ rẹ̀ gbogbo àwọn rẹ́kọ̀dù wọn ọ̀jọ̀gbọ́n tó ṣe lọ́dọ̀ rẹ̀ wọ́n tẹ̀ wọ́n rí ni. Kò dẹ̀ sí ni ṣàṣà lórin odò láyé Àrẹ̀mú tí mi mọ̀ kò sí orin bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn tí mi mọ̀ bẹ̀rẹ̀ látòrí èèyàn wọn títí di Ifá Olókun gbogbo ẹ̀ pátápátá mo ní wọn. Kò sí orin bàbá wa Àlàbí Ògúndépò àwọn ewì wọn kódà títí tó fi dórí ènìyàn wa ẹ bá wa gbé e lárugẹ rédíò yìí ó gbé ètò tí wọ́n máa ń lò níjọ́ ní rédíò ilẹ̀ Ìbàdàn gbogbo àwọn tí ó jáde láti abẹ́ record label ti yín gbogbo wọn pátápátá à ń gbọ́ ohùn wọn tó ti bó ti jẹ́ pé àwọn orin wọn yẹn ti pẹ́ a dẹ̀ sì ń gbádùn wọn dì sín. Ọpẹ́ ni f'Olódùmarè ọpẹ́ ni f'Olódùmarè ọpẹ́ ni gbogbo àwọn tó ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ tiẹ̀ gbogbo wọn lọ bá ìràwọ̀ wọn jẹ́ pátápátá ó kí ìràwọ̀ wọn wọlẹ̀ pátápátá ni gbogbo àwọn tó sì ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ mi gbogbo wọn ni ìràwọ̀ tí wọ́n yọ àwọn tí ẹ bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nílà káyè tí ó gbé méjèèjì sí ẹ̀gbẹ́ ara wọn ọlọ́tọ̀ nítorí ọ̀tọ̀ nígbà ọ̀kọ́lé tán ọkọ̀ bí ẹ̀fọ́ náà ọ̀tọ̀ tó kò síjà o dúkù ló wà o dúkù ìjà láti parí àìparí dúkù ohun tí Adébáyọ̀ Fálétí sọ fún wa làwa ń tẹ̀lé òun sì jẹ́ àkọ́kọ́ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe ewì kíké nínú tẹlifíṣàn nínú rédíò òun sì jẹ́ àgbàlagbà lọ́sẹ̀ di 100 years kó tó di lọ bí àgbáre òun ló yẹ ká máa forí tó òun ló sọ wípé ká máa fi èrè kí àwọn ẹgbẹ́ olóṣèlú òun ló sọ pé wípé ká máa kí àwọn olówó ká yàgò ibẹ̀ ẹ̀kọ́ yóò ba ọ̀run yìí jẹ́ wọ́n ṣe ìdí gbà tó ẹ̀yọ̀ ibo ni wọ́n bá dé báyìí ní ìsìn ibo ni wọ́n bá dé báyìí ní ìsìn. Bàbá bóyá ká sọ pé ẹ má mọ ibi tí ọ̀rọ̀ máa já sí ọ̀tá ọlọ́rọ̀ ni. Mo ní bóyá ká sọ pé torí pé ẹ kì í fi ewì ẹ kì í fi kí ẹgbẹ́ òṣèlú ẹ kì í fi ewì ẹ kì í fi kí àwọn tí adẹ́dà tó bẹ́gi ọlà fún láwùjọ wa ṣé ká kúkú gbà pé torí bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé ewì ó jẹ́ bí dámọ̀lẹ́kun ó jẹ́ kó sì jẹ́ bí bígbà téèyàn bá ń na pọ̀tọ̀pọ̀tọ̀ tó bá ń nà ní kọ̀pá tí ń tabalé ló jẹ́ kí iyì rẹ̀ sì wà di bá a ṣe ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni iyì ẹ̀ wà nínú àwọn tí wọ́n ń gbé orin jáde nígbà fi lè mọ̀ ní akéwì ni pé bóyá kò ń gbé ìwé ewì jáde tàbí kò ń gbé orin ewì jáde irú Ológun Dúdú ní ìsìn ṣẹ̀rùn pé wọ́n máa ń gbé orin ewì jáde. Bẹ́ẹ̀ni. Àmọ́ ní akéwì ẹnìkan wà ní Òkè Ihò tí ń jẹ́ Adédayọ̀ Ìdòwú akéwì Ìgbàlà ó ń gbé orin ewì jáde gbogbo àwọn tó ń gbé orin ewì jáde nínú rẹ́kọ́ọ̀dù àbí ní òwe àwọlámọ̀ lákéwì ẹni tí ìbá kéwì jáde nínú òwe tí ìgbéwì jáde nínú rẹ́kọ́ọ̀dù akígbélá fún àwọn yẹn àwọn làwọn ìbò ń pè ní scavenger poets scavenger torí owó làwọn fi ń kéwì
àwọn ọ̀jọ̀gbọ́n tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn bí ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá, àwọn bí ọ̀jọ̀gbọ́n Afọlábí Ọlábímpọ́n, àwọn bí ọ̀jọ̀gbọ́n Adébóyè Babalọ́lá, àwọn bí ọ̀jọ̀gbọ́n Ọlátúndé Ọlátúnjí, àwọn bí Ṣóbọ̀ Aróbíodù Alásàrò ọ̀rọ̀, gbogbo àwọn akéwì ìṣẹ̀ǹbáyé wọ̀nyí, àwọn bí Ọlákìíkàn Ọbáfá nílé Ifẹ̀, àwọn bí akéwì ìṣẹ̀ǹbáyé yìí kì í ṣe pé torí owó, àwọn bí JF Ọdúnjọ, àwọn òkọ̀wé, àwọn bí D.O. Daniel Ọlọ́runfẹ́mi Fágúnwà Babalókè Igbó, àwọn bí JF Ọdúnjọ bàbá ní ilẹ̀ gbàásù. Àwọn wọ̀nyí kì í ṣe pé torí owó ni ewì, bí kò ṣe láti bí ọ̀jọ̀gbọ́n akéwì láti máa mú ọgbọ́n jáde fún ìran Yorùbá. Mo tó bá ti jẹ́ pé torí owó lẹ fi ń ṣe, ẹ ti sọra yín di akígbe nìyẹn, ẹ yàtọ̀ fún àwọn akígbe ìṣẹ̀ǹbáyé. Kí wọ́n bọ́ ọlẹ́gbẹ́ onílé lónìí, kódà láti ó tó bọ́ ọlẹ́gbẹ́ ọlọ́pẹ́ lónìí, tó ti bẹ́ ọlẹ́gbẹ́ alákùnkọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Irú ẹ̀ ni wọ́n ń sọ ìkòlù òkò láàrin gbagba Liberty Stadium. Wọ́n rọ̀kò àwọn tó ń sọ̀rọ̀ ṣẹ́jú wọn ti bọ́jọ́ táwọn yìí. Ẹ̀kẹ́kẹ́ ni ó dire o, ìwọ́n tó kéwì fún onílé lọ́sẹ̀ tó kọjá, ó tó adóni ó tún lọ kiri fàwọn lọ́wọ́. Ìgò Fanta, ìgò Pepsi ló ń jùlù àárín stadium. Ọ̀pọ̀lọpọ̀ Dr. Báyọ̀ Bánjọ tó mú onítọ̀hún wọ inú ihò alẹ̀ Liberty Stadium lọ. Ẹ̀jẹ̀ ọ̀bà parọ́ lẹ́pẹ̀lẹ́ rí ìrú bẹ lọ́rùn. Gbogbo àwọn èèyàn tó tọrọ ṣojú ẹ̀jọ́ náà wọ́n mọ̀. Wo ọ̀rẹ́ mi, èkíní, Kírísítẹ́nì lèmi. Ní tí mo sì kà nínú òwe Kírísítẹ́nì ni mò ń ṣe, ni mò ń tẹ̀lé. Mo rò pé Mùsùlùmí ló ń tó rí inú òwe Mùsùlùmí náà ló ń tẹ̀lé. Ó dẹ̀ jẹ́ pé àwọn Mùsùlùmí gan tó tún ń fo tó láálí wọn. Ó ní ẹ̀ ń bá pé òun ṣiṣẹ́ àfáà tí ó kéde olè lé lórí. Àwọn yẹn títí tó fi lọ bí àgbáre wọn yìí sọ̀rọ̀ rẹ̀. Inú Mùsùlùmí tó pò ń ṣe náà. Ìgbà kan ló sọ pé Kírísítẹ́nì ló. Ìgbà kan ló tún sọ pé òun Kírísílámù. Ìgbà kan ló tún wọ ẹgbẹ́ kan ẹgbẹ́ awo àgbáyé. Kú ṣọ́ọ̀ṣì àbí nǹkan kú ṣọ́ọ̀ṣì. Gbogbo ìwọ̀n ẹni tó bá sì rí tó bá sọ pé èmi báwo ṣe ẹgbẹ́ òkùnkùn kan ó wí báyìí síbẹ̀ tó kópa ẹdùn rẹ̀ mọ́ títí ayérayé. Inú Kírísítẹ́nì tí wọ́n bí mi sí ni mo wà títí di bí mo ti ń sọ̀rọ̀ yìí náà ni ó sì kú sí. Mo sì bá Mùsùlùmí jà nítorí Islamic Secondary Modern School ni mo lọ. Mo sì mọ̀ páwọn Mùsùlùmí tó dáa wà. Mo sì bá ẹlẹ́sìn ìbílẹ̀ jà nítorí ibẹ̀ ni a ti ń rí àwọn ìwà mímọ́ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó wí bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ló pọ̀ jù sí. À ń gbóṣùbà fún àwọn bíi Fáyẹmí Ẹlẹ́bùúbọn, àwọn bíi Àràbá ilẹ̀ Ìbàdàn, Àràbá Òṣogbo, Àràbá Àgbáyé, Àràbá Ilé-Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó ṣe dáadáa wà síbẹ̀. Èké ò sì ráàyè lọ́dọ̀ àwọn oníṣègùn, èké ò ráàyè lọ́dọ̀ àwọn ọlọ́ya, ò ráàyè lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Àwa ti ẹ̀sìn òde òní, àwa la kó èké la kó bọ́wọ́ wa. Ta ni wọ́n ń tàn? Ta lẹ̀ ń tàn. Ẹ bá tàn wá jẹ ẹ lè tàn lọ́rùn ọba. Bẹ́ẹ̀ bá tàn wá jẹ ẹ ò lè tàn lọ́rùn àwa. Bẹ́ẹ̀ ta fà sókè tẹ́ yí dóborí. Bẹ́ẹ̀ bá tàn wá jẹ ẹ ò lè tàn lọ́rùn àwa. Ta lẹ̀ ń tàn. Ta lẹ̀ ń tàn. Délé ọmọ Adéyẹjú Adélékè Adébísí ta lẹ̀ ń tàn ọmọ Adébísí. Ó nìkan nínú rẹ́kọ̀dù yín tí mò ń gbìyànjú àti rántí òun náà. Ṣé ṣe pé ẹlẹ́nu méjì. Òdìdà fílọ́lẹ̀. Ẹnu tìgbín fi bórìṣà lékè òrìṣà fílọ́lẹ̀. Súkú òrìṣà fílọ́lẹ̀. Ó kọ̀wé sí Olúbàdàn Council. Ìgbìmọ̀ Olúbàdàn ó lé òun ni mò ń fi orin bá wí.
ó ní àwọn ni wọ́n sì fi òun jẹ oyè tí òun gbà lórí Bọ́lá Ìgè. àwọn tí wọ́n ní kó rẹ̀ gbà kúrò lọ́dọ̀ àwọn wọ́n fi ẹ̀dà ìwé yẹn sọwọ́ sí i ìdíkà lẹ́rìn ní ìdí ẹ̀dà ìwé yẹn ń bẹ lọ́wọ́ mi níbi tó dòde ogun ògùn dárúkọ èèyàn tí ìwọ sì ní ó ṣe rẹ́kọ̀dù bíi mẹ́rin tó fi ń bú Bọ́lá Ìgè tó bá sọjọ́ bá fẹ́ yóò sọ lórí rẹ́kọ̀dù ó ṣe rẹ́kọ̀dù ó ń bú Gúrú Bọ́lájì ó ṣe rẹ́kọ̀dù ó ń bú ó bá Gúrú jẹun ó ń forin sáta Gúrú ó bá Àbùjàbá jẹun ó ń forin sáta Àbùjàbárù ajágbẹ́gbẹ́ kéèké rí ó pè ní ẹni tí ń fi àjẹ̀nú gbàgbà àjẹ́nù Aláàfin Ọ̀yọ́ ọba jẹ ọba mu ó ní òǹgàn lòṣà ní ọ̀pẹ́ ló tó ń bú ló tún sọkọ̀ ọ̀rọ̀ sí i ṣùgbọ́n gbogbo bí bẹ́rẹ̀ ti sọ pé èmi rẹ̀ ń jà ó yẹ kó ti ẹ̀ dárúkọ kó ṣe rẹ́kọ̀dù kẹ́kọ́ fi ta kó ṣe rẹ́kọ̀dù kẹ́kọ́ fi bú Ọlátúbọ̀sún kó dákọ rẹ̀ ó sọ nǹkan Ọlátúbọ̀sún láti tù àbí tí ẹ mọ̀ wípé alábẹ lásán ni òun ìsọ́ni tí ò lè dárúkọ rẹ̀ nínú rẹ́kọ̀dù kó kì í kó gbé kó bú ó bá Gúrú jẹun ó fẹ́ ẹni sátà Gúrú ó bá Àbùjàbá jẹun ó fẹ́ ẹni jàmbá Àjàbárù Aláàfin Ọ̀yọ́ tó pé òun lò òrìṣà pé òun jẹ ìṣèjákejì òrìṣà nígbà ọ̀pẹ́ ó tó ń sọ̀rọ̀ kò sí ó dákọ Lámídì bí ẹni pọ́mọ rẹ̀ ni ajágbe mẹ́kẹ̀ǹtẹ̀ rí ó ní ó bá jẹ̀nú dáadáa àjẹ́nù nígbà ọ̀pẹ́ tó sọ̀kò ọ̀rọ̀ sí ó ń dá ìtumọ̀ fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ẹni tó bá ṣẹ tí Ẹlẹ́rìí Adépọ̀jù bá ń bá jà yóò dárúkọ rẹ̀ rẹ́kọ̀dù rẹ́kọ̀dù yóò sì sọ̀kò ọ̀rọ̀ sí tó bá yẹ kémi rẹ̀ ń jà yóò ti ṣe rẹ́kọ̀dù tí ó dárúkọ mi sí àbí ẹ̀rù ẹ̀yìn rẹ̀ pé ojo ni kìí ṣojo. Ajẹ́gbé kò sí pàtó nǹkan kan tí wọ́n lè rí wípé ó fàjà. Náà ni mo ń sọ pé ìjà máa rí pé jà ní ìsìn ní ìsìn àwọn olówó yàn àti èkejì rẹ̀ Àyìndé Ọmọwúrà wọ́n ń jà ọjà tó kóra ó gbé ewúrẹ́ wọlé ó gbá àgùntàn wọlé wọ́n pè wọ́n jọ ẹ má búra yín mọ́ ẹ má sọ̀kò ọ̀rọ̀ mọ́ Kọ̀lísìn àti Bàfísà wọ́n ń búra wọn sọ̀kò ọ̀rọ̀ wọ́n pè wọ́n jọ nígbà yẹ pé wọ́n rí nǹkan tọ́ka sínú rẹ́kọ́ọ̀dù ẹni tí ó jẹ́ alábẹ́ rárán ó jẹ́ àyàkókò nàkí wọ́n rẹ́ kò sẹ́ni tí ò lè sọ̀kò ọ̀rọ̀ sí tó ṣe rẹ́kọ́ọ̀dù bíi mẹ́rin tó fi bú Bọ́lá Ìgè tí ò ṣe rẹ́kọ́ọ̀dù tí ìjẹ́ tí ò lè dá padà sínú rẹ́kọ́ọ̀dù. ṣé lẹ́yìn òní òní wá Ọlátúbọ̀sún bá ṣẹ̀ tó bá bàjà ní òní wá dákọ̀ Ọlátúbọ̀sún kó ṣe rẹ́kọ́ọ̀dù kó pa àbẹ́rò pé ojo ni kí sójó àwọn àkókò nà kí ọ́ wọ́n yìí sójó. ẹ tó ṣe bú Bọ́lá Ìgè lórí rẹ́kọ́ọ̀dù. tí ń bọ́ àwọn tó wà níjọba ẹni tí ń bọ́ láàfin. Ọlátúbọ̀sún wà á ṣẹ́ ni ọ̀wá ní ilé bú Ọlátúbọ̀sún ní rẹ́kọ́ọ̀dù. àbẹ́rù Ọlátúbọ̀sún pàdé bẹ́ẹ̀ ni. nígbà káwọn ọ̀jọ̀gbọ́n béèrè nìyẹn ọ̀jọ̀gbọ́n tó bá ní làákàyè aláròjé rẹ̀ máa sọ wípé ìjà lẹ́ parí wọ́n ẹ̀ parí dúkùú ìríra ìjàgbà lágbájá dáa jù mí lọ lágbájá ṣe lárí jù mí lọ aráyé fẹ́ràn lágbájá jù mí lọ wọ́n ń lo rẹ́kọ̀dù lágbájá jù tèmi lọ dúkùú ní ọ̀wọ̀n yẹn wọ́n wá rí pé jà ní bíi ti Kọ̀lísìn àti Bàfísà wọ́n wá rí pé jà ní bíi ti olówó yọ̀ àti Àyìndé Ọmọwúrà àyàn ó pè wọ́n jọ àwọn ọmọ ìlú ó pè wọ́n jọ àwọn ọmọ ìlú Ìbàdàn improvement union ní Ìbàdàn progressive union ní Ìbàdàn gbogbo Ìbàdàn ọdọọdún ni mo máa ń bá wọn mọ kéwì tí ọba tó ní Ìbàdàn fẹ́ẹ́ jọba èmi ni wọ́n ń tẹ̀. ìgbà tí kábíyèsí Alákàsọ̀wọ́ jòlúbàdàn èmi ni ìgbà tí Adéyẹmọ Ọ̀pẹ́rìndé jòlúbàdàn èmi ni ìgbà tí Samuel Lànà jòlúbàdàn èmi ni ìgbà tí Alákàsọ̀wọ́ jòlúbàdàn èmi ni. bàbá ọmọ adé babalájé ebi ní tí àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ Ìbàdàn wọ́n wá rí i pé ìjà wà láàrin méjèèjì ṣé wò ní pè wá jọ wọn ò ní bíá wọ́n ti kọ́ lẹ́tà sí Olúbàdàn kan ṣùgbọ́n ní ọ̀rọ̀ alágbélé léyìí sọ̀jà ní wọ́n kẹ̀ ju lẹ́tà rẹ̀ nìyí
ẹnìkan náà àwọn ìgbìmọ̀ Olúbàdàn wá fi ẹ̀dá rẹ̀ sọwọ́ fèrè mọ́kànlá lẹ́bìrì. àwọn kan wọ́n náà pàṣẹ pé kókó ìwájú àwọn ọ̀rọ̀ alágbélé sọ̀rọ̀ kò sí tọ́ka wọn pẹ̀lú ìpín àti túbọ̀. so ó dàbí ẹni pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọn nìkan ni mo sọ gbogbo wúlẹ̀wúlẹ̀ fún bẹ́ẹ̀ báyìí rí. kí àwọn ọ̀jọ̀gbọ́n lè rò láàrin ara wọn pé ṣé ìjà ni àbídúkù wú ìjà ìlara ni ìtẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ìjà ìríra ni ìtẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè parí ẹ̀ lè parí ìjà àsùpá àti onígẹ̀gẹ̀ ọ̀rẹ́ lè mọ bí wọ́n ṣe ń fi ń búra wọn tó ṣe ń ṣe ọwọ́ kúdúrú ìkúkù tí wọ́n fi ń búra wọn lórí tó fi ń dìbò lúra wọn tí ò ti sọ̀rọ̀ wọ́n rí pé eléyìí ọ̀sọ̀rọ̀ bí ìṣe ó ṣe ń dá létí kí ló ṣe fún ọ ọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ ìmọ̀ pé ti ń bù mí bí ìkòkò bá ń ṣe sí ẹnìkan yìí gbọ́ tí odó bá ń gúnyán láriwo ń tà ọ̀rẹ́ mi ọmọ Adébísí délé wọ́n sọ fún ọ wípé ìjà wà á parí àìparí dúkù yìí tí láàrin iwájú Adépọ̀jù àti Túbọ̀sún Ọládàpọ̀ bá ń jà ẹni tó mọ orúkọ èèyàn dádùn rẹ́kọ́ọ̀dù tó mọ àwọn ọ̀tá rẹ̀ kì tó mọ ọ̀tá rẹ̀ bú nínú rẹ́kọ́ọ̀dù kì bá ti bú mi ìbá ti sọ tí mo ṣe fún nínú rẹ́kọ́ọ̀dù ṣùgbọ́n kò lè sọ tí mo ṣe fún nítorí pé dúkù ó ní ń bẹ lọ́kàn rẹ̀. mo kọ́ àlàyé mi yé ọba yìí. àgbọ́yé sà. mo rò pé ó sì jẹ́ àwọn onílàákàyè àwọn aláròjinlẹ̀. gbogbo wa ni ó dìtàn gbogbo wa ni ó dìtàn èyí bá ń ṣe lónìí yóò dìtàn lọ́la gbogbo wa ni ó dìtàn. ẹ ṣeun bàbá mo dúpẹ́ a máa rí yín bá lágbára Ọlọ́run. wọn náà dàgbà ó ní dàgbà jà. àmín àmín àmín. bọ́ ọ bá sì dàgbà ojú rẹ ò ní rí bí o. àmín àmín. o ní ṣàfẹ́tì o. àmín. àfihàn lọ́ọ́ máa ṣe o. àmín. gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa lágbára Ọlọ́run ìdùnnú lẹ́ẹ̀mọ̀ kàn. àmín. lágbára Ọlọ́run ẹ̀ẹ́dẹ́ ń gbé bàtẹ́. àmín. ẹ bá ti ń rédíò yìí ládùn làábóyin ẹni tó tó yin rẹ̀ lè mọ̀ bó ti rí ẹjọ́ pé oyin ò dùn ara rẹ̀ ní ọ̀yá ládùn láàmú bá yín o. àmín. mo ti dẹ̀rẹ́ ayé kò tọ́ wọlé mọ́ra pa ṣùgbọ́n ya fi kú di orúkọ lójú bẹ̀rẹ̀ délé abọ́nabọ́gbọ̀gùn ìka. ire bàbá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àkókò àti oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti bá yín sọ̀rọ̀ papọ̀. mo gbọ́dọ̀ acknowledge àwọn kan kí n fi ẹ̀mí ìmọrírì hàn àwọn tí wọ́n facilitate interview yìí bẹ̀rẹ̀ láti orí ẹ̀gbọ́n mi aṣáájú mi Tèmítọ́pẹ́ ọmọ Fálànú Ọládádé Àyìndé ọmọ ìyá àdúrà. ọmọ màmá àdúrà. bẹ́ẹ̀ ni sà àwọn ni wọ́n facilitate record yìí pẹ̀lú ìrànlọ́wọ́ yẹsà pẹ̀lú ìrànlọ́wọ́ ambassador Akínbọ̀bọ́lá Adéníyì bọ̀bọ́ bákan náà pẹ̀lú ìkúnlọ́wọ́ àbúrò mi Timothy Adébísí bákan náà ìyàwó mi òun náà wà lára àwọn tó ṣe akitiyan bí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣe wáyé abilékọ Ọlátọ̀míwá Ọdúnayọ̀ Akínyẹlé Adébísí bákan náà ẹ̀gbọ́n mi tó jẹ́ pé àwọn ni wọ́n mú kí ìfẹ́ rẹ́kọ̀dù yín kí ó túbọ̀ gbinlẹ̀ sí gidi gan láti ìgbà èwe mi títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí orúkọ wọn ni Olúṣọlá alàgbà Olúṣọlá Adéagbo Akínyọ̀sóyè àwọn ni wọ́n túbọ̀ mú kífẹ́ yín tọ́dọ̀dọ̀ wọn ni mo gbé ní ìpínlẹ̀ Èkó ní Kọ̀tún Ìgbè ó sì jẹ́ pé gbogbo ìgbà orin yín ni orin Odúdẹrẹ́ kì í sú wọn láti gbọ́. Akínyọ̀sóyè ṣé ọmọ ìpínlẹ̀ Èkìtì ni wọ́n àbóǹdó? Rárá ọmọ bíbí ìlú Ìbàdàn ni wọ́n níbẹ̀ yẹn rúkà. Akínyọ̀sóyè ṣe níbo ni wọ́n wà báyìí? Wọ́n wà ní ìpínlẹ̀ Èkó. Ojú wọn ò ní rí bí o. Àmín àmín. Wọ́n ṣàṣeyẹ o. Àmín. Bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì Melody 100.7 FM Ìbàdàn bẹ̀rẹ̀ látòrí bàbá Prophet Sam
Òjó Adébáyọ̀ tí ó jẹ́ olùdásílẹ̀ ìkànnì Melody FM. Bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá àgbà wa ní ìkànnì Melody FM alàgbà Ẹniọlá Afọlábí. Bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò gbogbo tí ń jáde ní ìkànnì Melody FM ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Pretty Adégòkè the finest. Bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ amójú ẹ̀rọ mi Adẹ́nìkẹ́ Medinat Adésóyè tí ó ń bá wa gbé sílẹ̀ gbé sókè. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo wọn. Bàbá mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lọ́wọ́ so mo ń fi dá yín lójú pé mo ní kí n béèrè wípé ṣé tí àwọn èèyàn olólùfẹ́ yín tí wọ́n bá fẹ́ dá yín nú dùn tí wọ́n bá fẹ́ ṣe ìkànsí ní ṣé ẹ fún mi ní àṣẹ àti òǹtẹ̀ láti fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àbí ẹ máa pe àkáǹtì nọ́mbà yín báyìí. Ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ tì mí lẹ́yìn tó bá ti pè mí èmi ò fún ní àkáǹtì nọ́mbà. Wọ́n bá pè mí nọ́mbà tèmi tí mo sábà máa ń gbé lọ́wọ́ ni 080 71 88 9999 080 71 88 9999. Ṣé ẹ̀yin náà wà nínú WhatsApp? Bẹ́ẹ̀ni sà. 0806 2551 0806 222251. Okay. 0806 222 2251. Àwọn ibi tá a lè máa pàdé ní tẹ́ ẹ bá sì jẹ́ pé